ọ̀rẹ́ tó jẹ́ member ìtọ́jọ́ ṣetán ní school. What is Oluwalo doing? Is Oluwalo justified to even suspend Pastor Segun? Gbogbo yín wá jáde sọ wípé ọ̀dàlẹ̀ ní Pastor Segun ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní. Ọlọ́run la inú èèyàn sọ̀rọ̀ pé enough is enough. Ìyà táwọn èèyàn òun jẹ́ ó ti tó ẹ̀ ń dá lẹ́bi. Tí bá ní gbogbo tí bá lágbára àti la Pastor Segun lóhùn pé Pastor Segun ẹjọ́ jọ mọ́ fàájà kò sí ní tí ó ṣe yín. Má ṣe náà because mo mọ̀ pé láṣìírí lọ́wọ́ but torí pé ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ sí Olúọlọ́ ni wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n tí kò ti tó yẹ ká sọ̀rọ̀ tí wọ́n bá lẹ́rìí ọkàn táwọn fúnra wọn bá lẹ́rìí ọkàn. Mo dẹ̀ mọ̀ tẹ́rìí ọkàn yẹn máa tì wọ́n tó máa sọ̀rọ̀ because àwọn èèyàn wà nínú ìgbèkùn. People are in bondage and enough is enough. Èpè dẹ̀ lọ̀rọ̀ yín máa gbà á ní dákẹ́. Èpè wọ́n sì máa mọ yín. Bẹ́ẹ̀ ni be renewed. Ẹ jẹ́ bá ń ṣí ojú òpó lẹ́ẹ̀kẹ́ bá wa sọ̀rọ̀. My dear brother. Yes, ma. Ẹ mú mi. Ẹ ṣe dà. Ẹ mú mi. Ṣé rí ìtọ́rọ̀ yìí lọ yìí? This man doesn't know that Ọlọ́run ti padà lẹ́yìn o. That's just it. Ọlọ́run ti padà lẹ́yìn Olúọlọ́. We are always afraid as a people to ask questions, to speak up, to speak to power. Nǹkan tó ń pa wá kú lọ nìyẹn. Because ẹ̀rù pé kí ló máa ṣe fún mi? Bó ló máa gbórúkọ mi dé? But nǹkan tá a realize ni pé gbogbo àwọn people yìí Ọlọ́run ti padà lẹ́yìn wọn. Ẹ ti padà. And ẹni tó ń sọ pé ṣàdúrà ṣe bí à ń gbàdúrà ní Nàìjíríà. Ọlọ́run ò ní ìdádúrà wa mọ́ ní Nàìjíríà. That's just what you people don't understand. Ọlọ́run ti dá wa lóhùn gbogbo nǹkan ta need lọ́lọ́run ti fún wa. It's just for us to take action. Ká fi ọpọlọ wa síbi tọ́lọ́run bá wa fi sí. Ká dẹ̀ lò dáadáa. You can't keep saying that Ọlọ́run à ń gbàdúrà for how long? Ọlọ́run ti gbàdúrà Nàìjíríà. Sherry, I've been hearing what everybody has been saying since about Iyawo. Èmi ò, I still have that strong faith. Èmi ò believe pé Iyawo kú. Èmi ò believe bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí. Ó wà okay ni. That is just it. Ó wà kò wà okay ni. Ṣé rí tó bá yẹ pé Nàìjíríà ló wà la lè believe pé ó ti kú ó ti lọ. Tó bá jẹ́ pé France àti Finland ló wà kò lè kú kó kàn kú bẹ́ẹ̀ yẹn kó má sí ní record. Those countries have records. Ó dùn mí, I think we know people that can ask questions in those countries. They will see. But Iyawo yẹn ò kú. And àwọn tó ń sọ pé ṣọ́nṣẹ́ àwọn family ẹ̀ ṣọ́nṣẹ́ ń wá ni. Before they could come out, nǹkan tèmi kàn rí ni pé ẹrù ó wà lára nǹkan tó ṣe àwọn family ẹ̀. Bẹ́ẹ̀ni, you are right. Ṣé rí wọ́n ti fi nǹkan kan báyé wa jẹ́ ní Nàìjíríà? Fear. That you cannot speak to a man of God. Before you became a pastor, you were first of all an ordinary man. Go to the man of God. So who are you that people cannot ask questions? Who are you that people cannot ask you for their family members? When you Ọlọ́run ti padà ó ti padà lẹ́yìn Olúọlọ́. Tó bá ṣe feel pé Ọlọ́run wà lẹ́yìn òun, ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Samson nínú ìwé Bíbélì. Tó ṣe rò pé òun lágbára, kò tó ti tán. Ó ti tán. Kò ságbára mọ́, kò sí mọ́. Torí ọ̀run abiyamọ ń gbọ́. Ọyàn méjèèjì tó ń wà láyà obìnrin tó fi ń fún ọmọ ní ọmú ní ọjọ́ tó bá bí ọmọ, ó ń gbọ́. Abẹ́ ta fi bí ọmọ ní àwa obìnrin, ó ń gbọ́. Gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀, tó bá jẹ́ pé o ti ṣàbúrú fọ́mọ ẹ̀, ó jẹ́ wòlíì kò jẹ́ wòlíì o. Gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀, ó máa gbóná ni. Ṣé Èdùmàrè. Ó máa gbóná ni.
because you have wronged this family, you have wronged this woman, you have wronged our children. I can imagine the state táwọn ọmọ yẹn máa wà ń sìn, the kind of fear tó máa wà láàrin nínú àwọn ọmọ yẹn gan. Because those children will know that something is wrong with their mother. No matter how old we think they are. Wọ́n máa mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ìyá wọn. Mọ̀ṣọ́mọ tá bá ti fi ìbẹ̀rù tá ti fi tọ́ láti ilẹ̀, báwo ló ṣe fẹ́ challenge status quo? Báwo ló ṣe fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe ìyá wọn? Ọ̀run abiyamọ ń gbọ́. Ìyàbọ̀ àjáde o, èmi ò believe pé Ìyàbọ̀ kú o. I'm not one of those people that believe. Bó ṣe kí n mọ̀ ṣe overtime lé lórí tá a nílò láti ṣe wàhálà iṣẹ́. Gbogbo wa láti ẹjọ́ wà lẹ́nu ilé. We are this together. Tó bá gbé torí ọ̀rọ̀ Ìyábọ̀ ìmá ni movement ṣe bẹ̀rẹ̀ ní 2018. Ṣé mọ̀ pé greatest mathematician lọ́lọ́run yìí tó bá ṣe kò dá sí ti ṣe èrò kò ń ṣe dáadáa ni. A máa derive answer méjì láti derive. Iye dẹ̀ ni méjèèjì. Tolu Aloba fẹ́ ó kọ̀ kó mọ̀ fún kó mọ̀ níṣó. Until we start doing right by ourselves. Ọlọ́run ò ní wá sílẹ̀ kò ní wá sáyé kó wá máa ṣe dáadáa. Àwa yìí náà la máa ṣe dáadáa pẹ̀lú ara wa. If you know that you love God, you first of all have to love the person right beside you. Right beside you. Ẹ ṣé jàre ọ̀rẹ́dẹ̀. Ẹ ṣé ìyá mi, thank you so much. Mi ò kúkú ní wá gbogbo wíkì. Wọ́n jọ gbàgbọ́ lágbàáyé nítorí àwọn ọmọ wa. Fisáyọ̀ ọmọ Èkìtì, ó yá ẹ sáré bá mi gbóhùn sókè. Fisáyọ̀, help me on mute o. Fisáyọ̀, pàápàá. Okay, Lagos Textiles, ó ti lọ. Àlùbáríkà, ṣé wà ń bẹ̀? Àlùbáríkà, ẹ ní láti on mute. Hello bàbá mi. Bàbá. Ẹ ká sọ ṣé wà. Yes sir. Yes sir. Ẹ kú ìrìn àjò yìí o. Ẹ wò Ọlọ́run á gbà fún wa o. A ṣàṣeyọrí lórí ẹ o. Gbogbo ẹni tó bá ní kó má ṣe é ṣe, wọ́n á de erùpẹ̀ ní o. Torí erùpẹ̀ ni wá. Erùpẹ̀ yẹn la máa padà sí olúalọ́. À fún any time ò jáde. Ikú gbóná máa pa ẹ́ o. Ọkàn ò ní balẹ̀ o. Àwọn ònàrọ̀ tá a fẹ́ sọ fún ẹ ká máa fún ẹ lépè lọ. Èpè lọ rẹ́jọ mọ́. Èpè ni. Ọkàn ò ní balẹ̀ o. Gbogbo ibi tó gbẹ́sẹ̀ lé yẹn wọ́n máa gbóná mọ́ ẹni o. Àwọn alátìlẹyìn yẹn wọ́n máa jẹ́ jùlẹ̀ ni o. Agbára wọn tó ní láyé. Ojú káyé báyìí o. Ayé fẹ́ pa ẹ́ jẹ, ayé fẹ́ fi ẹ́ mu. Tó bá ti jẹ́wọ́ ibi tó fi bíbọ̀ sí àbí ìyàbọ̀ sí. O máa kú kóró lágbára Ọlọ́run o. O ní sinmi o. Brother Rotimi, Ọlọ́run wà pẹ̀lú àwọn ayé náà wà pẹ̀lú ẹ̀. Nothing do you, brother. Thank you so much. Engineer Adeniyi, thank you so much, Baba. Engineer Adeniyi, ó yẹ sáré bá mi gbóhùn sókè, ẹ bá mi on mute. Engineer Adeniyi. Bàbá mi ẹ kálẹ́ sà. Ẹ mọ̀ kálẹ́ bàbá mi. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ wo iṣẹ́ ni. Elédùmarè a máa wà pẹ̀lú yín sà. Ẹ ní ṣubú dànù. Àṣẹ Èdùmàrè. Gbogbo èèyàn ìdákẹ́dá nínú obìnrin tó bá ń rò wípé tàbí tó ń gbì ní ìmọ̀ràn wípé kíbi ó dé bá yín lórí iṣẹ́ ìrere tẹ́ ń ṣe yìí, wọn ò ní délé báre o, wọ́n máa ṣubú dànù o. So èmi ò ní púpọ̀ nú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sà. Nǹkan tèmi kàn fẹ́ sọ ni wípé èmi kàn fẹ́ appreciate iṣẹ́ yín ni. Fún iṣẹ́ ìwòsàn àti ìtúsílẹ̀ tẹ́ ń ṣe fún ọmọ ènìyàn, especially we Yorùbás. So inú mi máa ń dùn gbogbo ìgbà tí ẹ máa ń sọ̀rọ̀, especially ìgbà tẹ́ ń sọ̀rọ̀ Odùkọ̀yà time yẹn náà. Nínú kọ́mẹ̀ntì nígbà yẹn máa rí wípé mo máa ń really sọ̀rọ̀ about CAC gan. Those people are so they are worse. Wọ́n ya wèrè gan.
nínú ayé yìí. So Ọlọ́run ti inú bá mi padà dùn lẹ́yìn wọn pé báyìí gbogbo wọn ló máa tẹ́ látòkè dé wá sísàlẹ̀ ni bẹ́ẹ̀ ni. àṣẹ Èdùmàrè púpọ̀ nínú wọn especially àwọn tí ó jẹ́ junior pastor and evangelist nínú wọn yẹn bàbá àwọn ibùn yẹn ya wèrè gan. They are devilish. So Ẹ ṣé bàbá. inú tèmi kàn dùn wípé at the end of the day pẹ̀lú àwọn gbogbo nǹkan tí mo bá sọ yẹn ẹ padà port into this CAC stuff at the end of the day inú mi dùn gan. Àwọn èèyàn ti ṣìrìn gan. So èmi kàn fẹ́ kí ṣe takuntakun sá. Ẹ ṣé bàbá mi, thank you so much mi ò ní wà ní. Ó yá ẹgbẹ́ òsòkè sà. Mo ní ẹgbẹ̀rún padà mọ́. Ẹ ti wà on báyìí ẹ ti wà on àti ń gbọ́ yín báyìí. Àbí program yẹn ti pẹ́ ni program fún owó yìí. Live láwà báyìí a wà on live o. Èmi wà ní Canada, mo dẹ̀ ń gbọ́ yín, mo dẹ̀ in fact I'm learning a lot. Ẹ ṣé bàbá mi. Because I'm fought victim a lot. So mo dẹ̀ ṣe investigation mi dáadáa, mo fẹ́ ṣe I don't care any long it will take me. Kí n tó wá gbé wá. Okay. Platform yìí. Okay, sir. If you bá fẹ́ gbé wá, I will appear myself. Okay, sir. I'm 67 years old. I don't need to care whatever what is going to happen. Ṣé kí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí? In fact, Ọlọ́run ló mọ ẹ̀san tó mọ san fún yín. Àwọn èèyàn wà ní bondage ní Nàìjíríà sá. Bẹ́ẹ̀ni. Because I inform. Let me just say, I'm not I just believe I have So when I inform, even the church that I am for good 4 years, tí mo lò ń bẹ̀, èmi ò ń gbowó, tó bá ní wọ́n sọ owó fún pastor, I have my job. Tí n bá gba rent nílé mi, owó ìdámẹ́wàá church máa kọ́ san. I spend all my money for that assembly, don't gbé mi lọ. Even the former place that I am in the headquarters, I know my commitment there. But mo mọ̀ wípé àwọn èèyàn tó ń pera wọn ní pastor wọn wicked. Kò sí kankan tó ń jẹ́ ṣù, àwọn pastor lè ṣù. Àwọn gangan ni, àwọn Sátánì bẹ́ẹ̀ ni. So mo fẹ́ perfect information mi dáadáa. Kò sí problem sir, kò sí wàhálà sir. Àwa gbé wá. Ẹ ṣé sir. Àwa sọ fún yín. Ẹ ṣé. Ṣé ọ̀nà sá but Canada mo wà lọ́dọ̀ ọmọ mi, wọ́n kàn ní kí wá relax. All right sir. Láwọn situation kan tó ṣẹlẹ̀. All right so sir. tí bá ti perfect church yẹn wà lẹ́kọ̀ọ́ everything gbàgbà before nínú àná kó mọ nǹkan tó ń ṣe. More than 10 ìdánmọ̀ lọ. Àwọn ti sọ fún mi pé bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ CAC ilé ẹlẹ́gbin ni. Bẹ́ẹ̀. Ẹni CAC ní títí lókè CAC náà ni bàbá ẹ̀. Gbà tó yá òun wá yí tiẹ̀ padà òun wá sọ ní kinní kan evangelica ní kinní kan bàbólíkà bíi tí fẹ́ bọ́ sá. Ẹ má wọrí tẹ́ bá ti ṣe gbogbo investigation yín tán àwọn bíbá ẹ̀ sá ẹ ṣé sá. Ẹ ṣé sá. God bless you. Ẹ ṣé God. Yes sir. Just Grace, thank you so much. I saw your comment. You now buy data for people to watch our program. This means so much to us. Thank you so much, ma. Làgbáyé já bàbá, ẹ jẹ́ kí n gbé yín sókè. Làgbáyé já bàbá. Ọmọ ológo dídán. Ó dà pé Làgbáyé já busy. Okay, Bolifink. Fisáyọ̀ ọmọ Èkó. Bọ̀dá Rótìmí. Ẹ mà kálẹ̀ ìyá mi. Ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run àtúbọ̀ máa tì yín lẹ́yìn ẹ̀ ní ṣìṣe o. Nǹkan tẹ́mi kàn máa sọ ń bẹ̀ ni wípé these people are not ready to talk. Though àná èmi àtàwọn pásítọ̀ mi àjìjọ ń sọ̀rọ̀ concerning this same issue. Àwọn gan ti wà confused. Tó jẹ́ pé àwọn gan-an wọn lè sọ̀rọ̀ ní tọ́kọ̀ ń sọ pé káyọ̀ kí ló cost man yìí tí ò lè jáde láti bó tiẹ̀ jẹ́ pé kó fẹ̀gbẹ́kẹ́ bí ò lè dúró dáadáa kó fẹ̀gbẹ́kẹ́ kó tiẹ̀ sọ pé òun rèé o
káwọn èèyàn mọ̀ pé at least this woman is alive. Àwọn parent woman yìí ti jáde and yet ó ṣì dákẹ́ síbẹ̀ náà ni. Even rọ̀lẹ́ ìgan mo pe ẹnìkan tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ nínú àwọn olórí ní àjọ CAC yẹn. Mo ní kí lẹ̀ ń ṣe sí ọ̀rọ̀ yìí, kí lẹ̀ ń ṣe, but mo àwọn answer tó fi dá mi lóhùn. They didn't take it as anything because ó ṣe dá mi lóhùn pé wọ́n fi ń parọ́ mọ́ wọn ni. Wọ́n fi ń parọ́ wọn mọ́ then wọ́n take ẹ̀. Torí mo sọ mo ní ìtìjú lẹ̀ ń kó bára yín yìí lẹ̀ ń kó bá wa tájọ́ mọ́ ń dọ̀. So àwọn gan ò take ẹ̀ bíi pé bóyá it's a serious matter. Reason ni gbogbo wọn fi dákẹ́ tí wọ́n fi ṣe bí ìgbà pé kò sí nǹkan tó ń lọ. Bẹ́ẹ̀ni. Torí n bá máa wo ẹni tí mò ń sọ̀rọ̀ yìí àwọn tó jẹ́ olórí wọn pátápátá ni. So ọ̀rọ̀ woman yìí Ọlọ́run á fún wa ṣe àdúrà tẹ̀mí ṣàǹgbà ni pé kọ́lọ́run jẹ́ kó wà láyé. Bó tiẹ̀ jẹ́ wípé ó bá tiẹ̀ jẹ́ pé ó ti fi ṣe nǹkan ni bóyá tó bá tiẹ̀ rí láàyè àwọn tó lè gbìyànjú wọ́n lè gbìyànjú láti revive ẹ̀ back. Ìyá mi ṣé mo lè bí ọlọ́wọ́ mi? Ṣé mọ̀ pé wọ́n ní mo fẹ́ sọ nǹkan kan mà? Ṣé mọ̀ pé wọ́n ní pé ẹni tó gbépo lájà nìkan kan lòlẹ̀ ẹni tó gbálẹ̀ náà olè làwọn méjèèjì? Bẹ́ẹ̀ náà ni. Ẹjọ́ ìjọ pọ́sibù kẹ́tì ẹ̀ kọ́kọ́ bá wa encourage àwọn èèyàn kan tiẹ̀ ṣẹ́ni tí ìjọ CAC bá dá àwọn wèrè tó pera wọn ní pásọ̀ CAC tán fọmọ lọ́mọ ṣe rádaràda ẹ̀ wọ́n á bára wọn sòtọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ẹ máa wo fídíò kan tí nípa wo wà important wọn wà relevant. Ẹ máa wo fídíò kan tí lédè kan sọ lánàá pé nígbà tí bàbá ò gba ìmísí láì ti sọ ṣé téèyàn kan bá pè é sìn tó bèè lọ́wọ́ ẹ̀ pé ṣàlàáfíà ló wà ó máa gba ìmísí lọ́wọ́ Ọlọ́run kó tó dá wọn lóhùn pé òun wà lálàáfíà ni. Talkless àgbájọ ìlú ń béèrè pé ìyàwó ẹ̀ ń kọ́ ẹni kó gba ìmísí lọ́wọ́ Ọlọ́run kí ló dé kí là ń tara wa fún fọkànṣe. Fẹ́mi tó yìnyẹn ni ọmọ tó máa pàṣẹ tóògùn máa fẹ́ jẹ ìwẹ̀ ló ń sọ wípé tí Ọlọ́run ò bá tí ì sún fún Olúwa lọ́nìmísí ẹ ti mọ̀ pẹ̀lú àwọn ọmọ báyìí ní pásítọ̀ owó yín sponsor. Irú ìmísí wo ló fẹ́ gbà yìí pé kó dá gbogbo àgbáyé lóhùn pé ìyàwó òun wà lálàáfíà àwọn ọmọ wà lálàáfíà. Ẹjọ́ nítorí Ọlọ́run ǹjẹ́ bí àwa bíi 50 ǹjẹ́ àti ẹ̀ lè lọ sórí péèjì Fẹ́mi tó yàn ọmọ àlè olórí burúkú yìí ṣáà lè rìpọ́ọ̀tì péèjì ẹ̀ tá a bá lè jẹ péèjì ẹ̀rùn ẹja jẹrun ẹjọ́ nítorí Ọlọ́run nítorí sọ lánàá nìyẹn ó ní wọ́n ti tọ́lọ́run ò bá tí ì fún Olúwa ní ìmísí. Yóò tí ì fún ní ìmísí imagine. Ìdá mi how did we get here? Ẹjọ́ Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe o kálọ̀ ọ̀dẹ̀ jọ inú àánú ẹ̀ kó jẹ́ ká rí woman yẹn alive. Ẹ ṣé ìyá mi thank you so much. Ọlọ́run á dẹ̀ máa tì yín lẹ́yìn á fún yín ṣe. Mímá ẹ ṣé thank you so much ma. Ẹ jẹ́ ká sáré lọ sórí péèjì Fẹ́mi tó yìnyẹn ẹ jẹ́ ká kọ́kọ́ lọ jẹ péèjì ẹ̀rùn náà. Fẹ́mi Tóyìn lórúkọ ẹ̀ obìnrin tiẹ̀ ni Fẹ́mi Tóyìn ni tó bá yẹ pé owó òjọ owó olówó owó kòkó owó ogún ológun wà lára owó tí wọ́n fi ń tọ̀wọ̀ ọmọ Tóyìn ò ní yanjú fáwọn òbí ẹ̀ tó bá jógo náà kan fáwọn òbí ẹ̀ ó wọ̀ mí láàárọ̀ níwọ̀ Fẹ́mi Tóyìn. Fẹ́mi Tóyìn lórúkọ ẹ̀ ti rí bóyá wọṣọ blue and green lórí kíní ẹ̀ báyìí TikTok náà ni ẹ sáré lọ sáàtì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ kéèyàn 50 rìpọ́ọ̀tì péèjì ẹ̀ ó lè já àwọn agbódegbà fáwọn pastors rádaràda ẹ̀ náà Kẹ́hìndé ṣé Kẹ́hìndé wà ń bẹ̀ ẹ sáré bá wa on mute ẹ jọ̀ọ́ kéèyàn 50 péré tí tó bá wa rìpọ́ọ̀tì péèjì ẹ bá gbóhùn sókè mà. Ẹ kálẹ́. Yes ma. Àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé yín mo mọ̀ pé tí Ọlọ́run ò bá sí nípa tiyín ni ẹ ti kú. Níjọ́ tí mo ti kọ́kọ́ rí Olúwa lọ mo ti rí pé ní ọkàn mi ọkàn mi ò kò mọ́ sí. Mo rí pé léyìí kì í ṣe èèyàn Ọlọ́run. Then mo ti ń question ara mi pé ibo nìyàwó ẹ̀ wà. Mo ń question mi wà pé ibo nìyàwó ọkùnrin yìí wà. Gbogbo àwọn tó kù níyàwó wọn máa ń jáde. Òun nìkan mi ò àríyàwó ẹ̀ rí. Níjọ́ tí mo ti mọ̀ pé mo mọ̀ for the past 4 years tí mo ti mọ̀ pé mo mọ̀ pé this is an event pé tó gbá tó ti wà lórí afẹ́fẹ́ mi ò rí ìyàwó ẹ̀ rí. Ṣùgbọ́n mo mọ̀ pé ó tó àsìkò. Hello?
Hello? ẹ ṣe ìyá mi. Hello? Yes, sir. Mi ò rí ìyàwó ẹ̀ rí. Gbogbo àwọn tó kù la máa ń rí ìyàwó wọn. Òun nìkan ni àríyàwó ẹ̀ rí. Definitely ó ti ní tó fi ọmọbìnrin yẹn ṣe. Torí nígbà tí kì í ṣarọ. Gbogbo àwọn tó kù la máa ń rí ìyàwó wọn. Òun nìkan ni mi ò rí ìyàwó ẹ̀ mọ̀ pé eléyìí ó ní even looking at him ẹ mọ̀ pé this is a devil incarnate. Looking at him lásán. It's a devil incarnate. Ẹgbọ́n classmate ẹ̀ tó ń sọ̀rọ̀ ìgbà tó wà ní youth nígbà yẹn ẹgbọ́n nǹkan tọkùnrin yẹn ti sọ so kò ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lo àwọn àyíníke tó ń lò kò ṣe bẹ̀rẹ̀ sí máa lo oògùn ó pẹ́ tó ti ń ṣe oògùn yẹn kíní yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ ó ti mọ lára tipẹ́tipẹ́ so gradually ó dàgbà sí oògùn yẹn ń dàgbà sí ni ó rì ní oògùn yẹn ni ó rì ní ẹ̀ títí tó fi bá débi tó bá dé yìí ṣùgbọ́n mo wọ̀ pé ní agbára Ọlọ́run bí Kristi tẹ̀lé mi rẹ̀ ń bẹ Ọlọ́run á gbé ọmọbìnrin yẹn jáde Ọlọ́run á dẹ̀ fún yín ṣe lórúkọ Jésù ò ní fọjọlọjọ lọ ní Rótìmí lórúkọ Jésù ò ní rí dààmú ò dẹ̀ ní fọmọ ṣe nǹkan tó yọ ní fọmọ ṣe lágbára Ọlọ́run Ọlọ́run àtúbọ̀ dúró tì ẹ́ lágbára Ọlọ́run and socially. Thank you so much. The Kings ó ti jíṣẹ́ gbogbo ọmọ Nàìjíríà báyìí The Kings. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ bàbá mi. Yes sir, ẹ ṣeun gan, mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lórí péjì yín. This is my first time. Wow. So ṣe rí mi dídì lọ́rọ̀ púpọ̀ láti sọ bẹ́ẹ̀ ọmọgbọ̀n ọdún lé díẹ̀ ni mí so òye mi sì lè kéré díẹ̀ ṣùgbọ́n ṣe rí lẹ́nu kan díẹ̀ tí mo ti rí màá sọ fún yín pé ṣe ráwọn bàbá wọ̀nyí abọ́ kan ni àwọn àtẹ̀sù fi ń jẹun gbà mí pẹ̀lú àwọn olórí wa tá a bá ń retí pé kí ìjọba sá lórí ẹ lo Sátánì àbí Sátánì bẹ́ẹ̀ ni so tá a bá ń retí pé kí ìjọba gbèjà lórí most of nǹkan tí ẹ ń jà fún yìí tí a jọ ń jà fún yìí á pẹ́ gan torí bòmí láṣìírí ń bò ẹ́ láṣìírí náà jọ ń ṣe understand bòmí láṣìírí ń bò ẹ́ láṣìírí òun náà ṣe lè sọ̀rọ̀ tẹ́ bá wò ta ló ti tako ìjọba ta ló ti tako gbogbo nǹkan tá a jọ ń ṣe lórílẹ̀‐èdè kò sí àwa tí a lẹ́nu tá a ní mọ̀ọ́ṣì náà la jọ ń sọ so wọn lè takora wọn mọ̀ọ́ṣì ṣùgbọ́n nǹkan tèmi á kàn sọ ni pé ìbá wù mí káwọn èèyàn lè jáde starting from the family of àǹtí tí à ń wá yìí wọ́n bá lè kọ́kọ́ jáde kán protest kó di ariwo gidi ṣe understand torí àwa tá a jẹ́ ọ̀rẹ́ àbí kínní ó ní díẹ̀ tá a lè ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ tí a ní ṣe understand bẹ́ẹ̀ tí family bá ti jáde àtìlẹ́yìn á jáde sọ̀rọ̀ mi yẹ yín bẹ́ẹ̀ àtìlẹ́yìn máa jáde lágbára Ọlọ́run kí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ibikíbi tán bá wà Ọlọ́run á tú wọn sílẹ̀ tó bá ní nǹkan tán fi dè wọ́n tó bá ní nǹkan tí wọ́n fi wọ́n ṣe Ọlọ́run á bá wa tú wọn sílẹ̀ bó dẹ̀ jẹ́ pọ́n tí wọn kúkú ní jáde sọ̀rọ̀ àṣírí kan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn wọn ní jáde sọ̀rọ̀ kò sí inú wọn tó máa jáde sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run tó fẹ́ tú àṣírí náà ló jẹ́ kí gbogbo eléyìí ń jáde Ọlọ́run á fún wa ṣe ẹ ṣeun gan o. ṣé bàbá thank you so much. ẹ ṣé. ab miracle ó yá ẹ sáré bá a gbóhùn sókè ta. bàbá rotẹ Ọlọ́run á wà pẹ̀lú yín o. àmì o bàbá mi. àná Ọlọ́run á wà pẹ̀lú yín àti gbogbo ẹbí yín o. àmì o pẹ̀lú gbogbo àwa tá à ń jàjà yìí o. àmì o pẹ̀lú gbogbo àwa tá à ń ja ìjà òmìnira yìí àjàyè lá má jà o. ní bógun lọ gbogbo alámárẹ́yìn àwọn ọlọ̀tẹ̀ yìí. ṣé rí nǹkan kan tí mo kàn fẹ́ sọ ni pé ọ̀rọ̀ woman yẹn ó pín sí méjì sí mẹ́ta because ìgbà tí mọ́mì wọn ti sọ̀rọ̀ lọ́jọ́ yẹn
ni èmi náà ti ní bí like red flag ní nǹkan tí màmá yẹn sọ kí ni condition tó máa mú ọmọ èèyàn kun àtíkè àmì màmá yẹn dẹ̀ ṣe sọ̀rọ̀ bóyá bí 4 years ago tán bí last time tán láwọn sọ̀rọ̀ pé ó kàn kun àtíkè ni ó kàn sọ bí just like one simple phrase pé kíní kan hello so ẹnìyẹn ò sọ̀rọ̀ wọ́n package ẹnìyẹn láti báyà sọ̀rọ̀. wọ́n package ẹnìyẹn so kéèyàn dẹ̀ tó lè lọ to that extent ṣàn pé even gan pẹ́pẹ́ nìyẹn ya wèrè gan ni at least tó bá dress dáadáa á yìí lè sọ̀rọ̀ but tó wá lọ to the extent láti lọ kun àtíkè fún yàn disguise ẹnìyẹn ò dẹ̀ tún kò sí verbal communication bí ìgbà tó bí àyàn ṣe sọ bí ìgbà tó yẹ pé ó ń wè fún wọn ni bọ̀ nǹkan tó ọlọ́run á ṣèyanu ṣá bọ́ tẹ bá rántí ṣe bí títò àbí sọ títóbi rẹ̀ ní táìmù yẹn ṣe àwọn pé tí ó bá kí n ṣe pé step tí àwọn aráàlú tèkì ní tán lọ jó chọ́ọ̀chì yẹn kí gọ́ọ̀mẹ̀ntì tó intercede so bóyá ọ̀rọ̀ yìí téèyàn bá lè sensitize public tán lọ demonstrate tán lọ da ṣọ́ọ̀ṣì yẹn rú mo Samuel a máa sọ̀rọ̀ lẹ́yìn sí a máa gbé fídíò jáde gbogbo àwọn tó bá lè ràn wá lọ́wọ́ lẹ́kọ̀ọ́ yẹn. so that will go a long way to sensitize the government àwọn pé ìjọba Nàìjíríà àwọn náà ti bẹ̀ bọ̀dẹ̀ so táwọn èèyàn bá kára pure water àti mineral fáwọn tí ó ṣèwọ́de yẹn a máa ṣe. exactly bó tiẹ̀ jẹ́ pé wọ́n máa pínwó fún wọn gan ni kán mobilize wọ́n bá mobilize bí èèyàn bí 500 bóyá bí 1000 àbí 2000 fún èèyàn kan a máa achieve ẹ̀. Ìyábọ̀ Òbí bàbá mi ní wáyé tì a máa ṣe. so a lè sensitize government pé àwọn people yìí ò ṣeré nǹkan tó wá ń bà mí lẹ́rù pé bóyá kí ni tá à ń ṣe yìí liberation tá à ń ṣe yìí ṣé àní mú sensitization mọ́ ń sìn fún àwọn youth because àwọn youth Nigerians wọ́n dà pé wọ́n ti wá wà docile pátápátá téèyàn bá ń wo ìgbà tí àwọn èèyàn tí ò lórúkọ báyìí Olúọlá orú àwọn Ẹsẹkáyà yẹn tán lè máa illiterate tán lè máa operate at this level at this level of impunity. ìta ló ń sunkún ní comment section ẹ má lóru icon báyìí ní comment section now ẹ delete ẹ sí story ẹ delete ẹ jọ it is not allowed on TikTok one flag wa already. because èmi ò rí wọn as maybe strong pillar in the society I don't see them having any influence so àwọn èèyàn tó yẹ pé tán wà lókì lèmi káàntì wọn sí tán lè máa operate with this level of impunity kí ni tí senator bá wá ṣe nǹkan kọ́ tí governor bá wá ṣe nǹkan kọ́ so a ní láti awaken àwọn youth pé ok bọ́n ṣe máa jà fẹ́tọ̀ ara wọn àwọn èèyàn ní láti máa jà fẹ́tọ̀ ara wọn ìgbà tẹ́ sọ̀rọ̀ yẹn dọ́nà mi mọ ẹni tẹ́ ń sọ yìí o but èmi náà mọ Belgium ní amúwọ̀ ọ̀dọ̀fin tọ́mà fi táàgì ń jẹ́ àmàlà Lagos Island lèmi ń gbé ńgbà yẹn but mo lọ́ọ̀rẹ́ kan tájọ́ ń lọ sí school tó yẹ pé tí n bá wá kí ní amúwọ̀ ọ̀dọ̀fin gbà yẹn àjọ máa lọ síbẹ̀ yẹn sí Belgium so ìyá yẹn náà kéré nu ayé náà ṣé wọn wàá mọ̀yàn rárá ni because Belgium kan gbogbo amúwọ̀ ọ̀dọ̀fin gbogbo àwọn èèyàn gan wá láti Ireland wá jẹun ní Belgium náà ìyá yẹn náà kéré nu ayé náà kó má wàá séèyàn kankan nínú àwọn fámìlì yẹn tán lè máa bá Olúwa lọ́ta ṣáwọn náà gbẹ̀bọ̀dé ni. ẹ ṣé bàbá mi. Ọlọ́run á fún yín ṣe o bàbá Ọlọ́run á fún gbogbo wa ṣe o. ẹ ṣé thank you so much. àárí wọn láyọ̀ lágbára Ọlọ́run. Ben 743 Ben 743 ó yẹ sáré bá a gbóhùn sókè. ẹ kálẹ́ o ẹ kálẹ́ gbogbo lé brọdà Rótìmí ẹ kúṣẹ́ o. yes ma. Ọlọ́run á túbọ̀ máa ronú ní agbára o. àmín o. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni ẹni tó sọ̀rọ̀ tán yẹn sọ pé ṣé àwọn fámìlì obìnrin yẹn ti gbàbọ̀dé ni mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé àwọn pípù wọ̀nyí ti rìn jìnnà wọ́n ti ra wọn níyè ṣùgbọ́n omi ti wá tán lẹ́yìn ẹja wọn báyìí. bẹ́ẹ̀ ni. nítorí pé wọ́n ní adùn ṣe bí tọ́lọ́run lọ́wọ́ sí Elédùmarè gan ti rẹ́dì láti dìde báyìí
wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kàbùkù gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń sá sábẹ́ religion tó fi ń ṣe nǹkan burúkú tó fi ń ni àwọn ènìyàn lára in the name of God. A rí Ọlọ́run gan fín, a rí fín gidigidi, àsìkò dẹ̀ ti tó báyìí tọ́lọ́run gan máa dìde lórí ìtẹ́ tó máa ja ìjà yẹn ní àjàyè, kì í ṣe ìjà wa nìkan, ó ti di ìjà Elédùmarè gan báyìí. Bẹ́ẹ̀ni. Wọ́n ti wá sọra wọn di ẹni tó lágbára tí kò sẹ́ni tó lè mú, ṣùgbọ́n ẹni tẹ́nìyàn ò lè mú Elédùmarè máa mú. Ó lè mú. Èmi ò nígbàgbọ́ pé obìnrin yẹn kú, torí tó bá jẹ́ pé ó ti kú ni kò ní disguise ẹlòmíì láti wá kun powder kan máa ṣe àwàyù yẹn. Bẹ́ẹ̀ni. Kò ní disguise ẹlòmíì, ṣùgbọ́n ibi tó bá wà ó jára ayé ni o, ó jára ará ọ̀run o, kó gbé síta. Àsìkò ti tó. Who is he to have that conscience, to do that kind of a attitude to your wife? Ẹni tó bímọ 3 fún ẹ lórí pé à ń wá ọlá, à ń wá òkìkí tó jẹ́ pé asán ni gbogbo ẹ̀. Ó ti wá lókìkí báyìí, ó ti ní báyìí. Ó ti bẹ̀rẹ̀ sí ní kàbùkù báyìí, kìkan ṣe kó máa kàbùkù. CAC la bí mi sí o, àforí mi sọ̀rọ̀ sí CAC ni, ṣùgbọ́n àwa ò sí ní di màdàrú. Èmi ò dẹ̀ kúnlẹ̀ sábẹ́ ìránṣẹ́ Ọlọ́run kankan, ìṣòro tó kọjá tó jù gbàgbọ́ mi lọ, Ọlọ́run ò ní gbé síwájú mi. Bí mo lọ ṣọ́ọ̀ṣì bí mo ṣe wà yìí, mo láìkì ijó, mo fẹ́ lọ jó ni, 1 naira mi ò lè bọ́ sílẹ̀. Torí mo ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́, mi lè lọ máa fi ṣíbí pọn mi sókun. Kò possible, kò dẹ̀ sẹ́ni tó lè kọ́ mi mọ́ tinú mi. Bible tá à ń sọ yìí gan pé ó ní ìwọ yóò mọ òtítọ́ sì sọ ọ́ di òmìnira. Irú ìrọ̀ǹborùn gbogbo àwọn tẹ́ ń sọ pé àwọn lórí wọn yẹn, àwọn àgbààgbà irú ìró òun ní bọ́run o. Ẹ má jẹ́ ẹnikẹ́ni kó má fi kíní pé kíní kankan fún wa. Irú ìró ní borùn. Ẹ wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bàbá tó bí mi lọ́mọ, bí kì í bá ṣe Elédùmarè tó wà nípa tiwọn ni ẹ̀mí ẹ̀ ìbá bọ́ tí ò dẹ̀ ṣẹ̀yìn ìjọ. Tí ò ṣẹ̀yìn ìjọ, ẹ mọ̀ kí alàgbà inú ìjọ ẹ kó máa ṣàìsàn, kó má dẹ̀ wẹ̀yìn wò, kó má béèrè ẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀ sà? Àìsàn tí mò ń sọ yìí kì í ṣàìsàn kékeré. Ẹni òpómúlérò ṣọ́ọ̀ṣì tó jẹ́ pátá máa ní kán dágbẹ̀mù, máa gbé sílẹ̀ pé kí àfẹ́ ṣiṣẹ́ ní ṣọ́ọ̀ṣì. Ó dẹ̀ ṣàìsàn ọdún kan ọdún méjì. Bàbá mi tí mò ń sọ ṣẹ̀ṣẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì ní last week Sunday ni. Kí ni ó tún lọ sí ibẹ̀? Ó kàn lọ dúpẹ́ ni, ẹ mọ̀ pé orúkọ tá bá ti máa sọ ọmọ ẹni. Ó dúpẹ́ nílé wọn, ṣé Ọlọ́run ò ní gbọ́ pẹ́? Ọlọ́run á gbọ́ pẹ́, ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ mọ̀ àwọn àgbàlagbà yẹn, orúkọ tá bá ti máa sọ ọmọ ẹni inú ẹ̀ ló ń gbé. Ó ní ìdísà. Wọ́n wẹ̀yìn wò, wọ́n béèrè ẹ̀. Ṣàwádìí nítorí wọn níjọ́ Sunday tá à ń sọ yìí, ó ṣọ́ọ̀kì wọn. Wọn ò lọ mọ́. Àló níbi tó fi lọ níjọ́ Sunday tá à ń sọ yìí, wọn ò lọ mọ́. Wọ́n wá ti ní expect wọn á gbowó kan wá, wọn á gbowó wọn wá gbé sílẹ̀, àwọn fi ṣèdúpẹ́ ìgbà tán rí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó yà wọ́n lẹ́nu. Wọ́n wá padà wálé, wá ń béèrè wọn pé kíní. Ó ní Ọlọ́run tó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò béèrè owó lọ́wọ́ òun. Oore tọ́lọ́run ṣe fún yín, tí Jésù ṣe fún yín, kọ̀kọ̀ yẹ kẹ́ ẹ ṣánwó wá. Wọ́n ní bàbá mi wá béèrè lọ́wọ́ wọn pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún yín, ló jíṣẹ́ fún yín pé òun ṣánwó wá. Pé òun ò gbúdọ̀ rẹ́sẹ̀ kankan nínú ilé nínú gbogbo wọn mọ́. Ó ṣọ́ọ̀kì wọn. Kí ni ìtumọ̀ ẹ̀ tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú? Èèyàn ń ṣàìsàn ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀yìn wo ẹ̀kan béèrè ẹ̀. Tí kì í ṣọdún kan, tí kì í ṣọdún méjì, tí kì í ṣọdún mẹ́ta. Irú ìlú ọgọ́rùn-ún ìkọ́kọ́ ní gbogbo wọn. Pariwo jù báyìí lọ, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jókòó sílé wa kán lọ wáṣẹ́ ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gba àwọn centers yẹn padà ká máa fi kọ́ṣẹ́ ọkọ̀ industries ẹ̀. Kò sí nǹkan tẹ́ ẹ sọ sà, kò sí nínú nǹkan tẹ́ ẹ sọ, wọ́n fi gbogbo ẹ̀ ń bujú wa mọ́lẹ̀ ni. Àwa èèyàn gan-an ní lọ́wọ́. Nígbà tó bá lọ gbàdúrà, tó bá ṣe lórúkọ Jésù bàbá gbọpẹ́ wa, bùkún ọmọ rẹ Jésù Kristi Olúwa wa, ẹlòmíì àṣekúnlẹ̀ síbẹ̀ àmà retí kan ríran sí òun. Ibẹ̀ náà ti máa rí nǹkan míì sí, tán fi máa gbowó lọ́wọ́ wọn. Owó tí ò fi ẹ̀sí jẹ̀díjẹ̀dí kankan ò lè gbà. Oníkálùkù lọ́mọ bó ṣe ń ṣiṣẹ́ tó ń làágùn. Orówó ẹ̀. Ọlọ́run á fún wa ṣe o. Ọlọ́run á dẹ̀ bá wa gbé obìnrin yẹn. Àmín. Shegzi, ó yá 2 minutes. Shegzi, ṣé wà ń bẹ̀? Shegzi B. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ sà. Sàárò tí mi dalẹ̀, Ọlọ́run á túbọ̀ strength yín sà. Àmín o. Ọlọ́run ní padà lẹ́yìn. Firstly náà mo kọ́kọ́ come across post yín kan one time like that. Gbogbo wordings tó jáde nínú word yẹn facts and ọ̀rọ̀ látòrí tẹ̀ ni kò sí pàdàrú ń bẹ́ sà.
ọkàn mi balẹ̀ pé tá bá sì nírú yín lórílẹ̀‐èdè yìí pẹ̀lú iṣẹ́ akitiyan yìí nínú ayé yìí everybody máa nípa rere tó máa kó torí ọ̀tọ̀ ni kéèyàn máa wá fún ara ẹnìkan ọ̀tọ̀ ni kó máa wá fún ọ̀pọ̀ èrò èèyàn tó ń wá fọ́pọ̀ èrò ó fẹ́ fi ìdí òdodo múlẹ̀ gidigidi ni inú mi dẹ̀ dùn pé you are a Christian brought up person irú àwa tá a tún kéré yìí náà a lot tí ojú àwa tá a kéré yìí tó ojú wa ti rí in terms of pé using your talent in church tó yẹ pé when you use your talent the talent that is from God is not from pastor it's God that give you that talent them will now be scoping you in a way that they will take everything from you will not get money they will waste your time téèyàn bá ti wá waste time tó yẹ kí wọ́n lọ lò fún business tó yẹ kí wọ́n fi ronú kí wọ́n fi ṣe other thing yẹn ti fi èèyàn ti lọ lò ní àwọn activity tó yẹ kí wọ́n wà tó yẹ kí wọ́n lọ fi ronú life ẹ̀ so by so doing that èèyàn máa padà ní issue torí iṣẹ́ tí wọ́n máa ṣe ní time yẹn kò ní fìdí èèyàn iṣẹ́ tó máa wà ńlẹ̀ fún yàn ní time gbà yẹn kò ní fìdí èèyàn these are the scopes these pastors have been using it is just scope. I'm very sorry for using that word pastors because I don't know why this just 3 days ago now mo kàn rí àwọn àríṣà àwọn nǹkan tó jẹ́jẹ́ kó máa lọ. téèyàn bá fún mẹ́yìn kò ní rí gbogbo kinní yẹn. Exactly. Ọlọ́run máa ń tọ́ èèyàn Ọlọ́run máa yẹ kí èèyàn gentle láwọn time kan èèyàn máa observe torí ó náà time kan téèyàn bá tọ́wọ́ ọmọdé ò bá ti tọ̀ ikú dá tó bá lọ béèrè ikú tó padà díẹ̀ wọ́n máa sọ another thing fún so I've been looking not until I gather evidence I gather experience I ask from people mo kàn pé ṣé gbogbo àwọn tó ń preach love tó dẹ̀ ń ta omi ẹjọ́ ń tiri Ọlọ́run you are preaching love òun sọ pé you are a son of God you are this you are that and you are tó máa ń jáde ṣẹnu wọ̀yọ̀wọ̀ yẹn tó yẹ kó máa fi álọ́ọ̀mù fọnú gbogbo gbà táwọn èèyàn ń gbọ́rọ̀ sí lẹ́nu ok tí ìbá yẹ pé bóyá wọ́n ti sọ àwọn èèyàn dó lórí burúkú ẹ wo woman tó lóun rí vision pé òun ráwọn áńgẹ́lì yẹn wá wọnú lọ wọ́n wá ní kí láńgẹ́lì yẹn ń ṣe nù ó ló ń kọrin orin wo ló kọ ẹ wo tó sàwọn èèyàn dà ìyàwó ẹ̀ gan níbi tó jókòó tó wà lẹ́yìn ẹ̀ nínú fídíò yẹn tó wọ́n wá ìṣẹ́jú yẹn ló rẹ́rìn ẹ wo etí olùkọ́jà náà sọ wúmà yẹn dà tó lórí òun yí sẹ́yìn 360 gbogbo adé tó padà ẹ̀ wọ́n tó ń sàwọn èèyàn dà lórí ọ̀rọ̀ religion yìí náà. To confirm this post of yours mo save post yín yẹn mo wọnú church MFM kọlọ lánàá just àná ẹ má lọ fà lánàá lèmi lọnu church yẹn they were talking about the blood of the lamb ẹ jọ wọ́n fẹ́ sọ̀rọ̀ blood of the lamb àwọn tó ti full wọ́n fẹ́ sọ pé ẹ̀jẹ̀ Jésù how can ẹ̀jẹ̀ Jésù be in Exodus kò jẹ́ kó wà ń bẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wọ́n máa fi yẹn gà wọ́n lójú àwọn tó bá lọ bá pastor lẹ́yìn most of them wọ́n máa padà lọ máa lo àwọn ẹ̀jẹ̀ wọ́n máa padà sọ pé ọ̀dọ́ àgùntàn mean sí pé àgùntàn tó mature you get kò kí n ṣe young àgùntàn tó mature wọ́n máa ra wọ́n máa la ìfún ẹ̀ àwọn ẹbọ tó ti ṣe nínú lẹ́yìn òun ló máa padà tó wà lọ máa ṣe. So he was talking about blood of the lamb wípé máa fi ẹ̀jẹ̀ kan sàmìyè sí ẹ̀kan lára wọn ò wá explain ẹ̀ deep nínú context yẹn they could not. bàbá mi ẹ fi gbogbo story yẹn lẹ ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ ẹ fi gbogbo wa máa wà òkè tá a bá tí ì padà lẹ́yìn àwọn olórí burúkú ìfẹ́ tá a bá padà lẹ́yìn wọn kan lọ wá ṣẹṣe kí wọ́n rí mọ̀ lọ́rùn owó tí wọ́n kó pamọ́ yẹn wọ́n á kó síta wọ́n á fi dá industry sílẹ̀ I'm telling you the truth wọ́n á fi dá industry sílẹ̀ àwọn olórí burúkú aláyébàjẹ́ àwọn tó ti lé òṣì jáde nurse G ti lọ ẹ bó níṣẹ́ wà bẹ́ẹ̀ mà. Hello, Mr. Rotimi. Yes ma. Ẹ jọ̀ọ́ nǹkan tí mo ti rántí tí mo fẹ́ sọ náà ni rápẹ́ ti sọ̀rọ̀ lé lórí lẹ́ẹ̀kan wípé because àwọn nǹkan míì tí téèyàn fẹ́ ṣe tó lórí pàtẹ́ lórí ọ̀rọ̀ Bímbọ́ kí mo wò wípé kọ́ máa torí àwọn pípù yìí àwọn náà wọ́n desperate gan wọ́n ń watch èèyàn wípé ibo náà tún fẹ́ fì sí ibo náà tún fẹ́ lọ sí so that kéèyàn ká wà very careful. So gbogbo nǹkan tá a máa ṣe inú mi dùn wípé gbogbo àwọn atájọ́ ń wora wa yìí we are really ready to work together. Bí n tá a máa ṣe to prevent them from hijacking the protest tá a bá máa ṣe any state tá a bá ti fẹ́ ṣe àti Lagos àti ìlú ẹ̀ ní Ondo the commissioner of police will be written to wọn á fún wa ní go ahead tó bá possible wọn á dẹ̀ fún wa ní safety kìíní iye tá a bá máa tọ́ fún wọn.
Ọlọ́run máa ràn wá lọ́wọ́ á dẹ̀ bá wa ràn yín náà lọ́wọ́ táìmù yín sì mo gbà táwọn ẹ̀ṣẹ̀ sì wà ní ilé ẹjọ́ take note. ó bọ́ sí táìmù sí ẹ̀wọ̀n sí wọ́n máa tó ní midterm àwọn ọmọ máa tó ní midterm tó wá bọ́ sí táìmù tí àwọn ọmọ máa ní midterm holiday time everybody máa jáde irú ẹni tó wà lábẹ́òkúta ó máa join